Yes, ẹ̀yin tèmi, kí la gbé kí la jù? Kí la gbé kí la jù? Àwọn ọlọ́pọlọ ni mò ń bá wí o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo wa ló affect. A dẹ̀ lè sojú báyìí ká ṣe bí pé a gbọ́. Kí la gbé kí la jù? Kí ló fa gbogbo threatening yìí? Ẹ̀yin tèmi, kí ọ̀rọ̀ yìí dàbí pé kí bàbá kan, bàbá agboolé kan, kó wá máa fẹjú sí agboolé kejì, kó wá máa threaten pé wá tó bá tọ́jú ilé rẹ dáadáa, màá fi òkò fọ́ ẹ ní orí. Màá fi òkò fọ́ ẹ ní orí. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ó ju bá a ṣe ń rò lọ. Ó ju bá a ṣe ń rò lọ. Yes, ẹ̀yin náà mọ ìhà tí mo kọ sí security ìlú yìí tó jẹ́ pé ẹ̀rù ń bà wá. A kì í sùn wọra. Ṣíṣe ló yẹ ká máa jó ká máa yọ̀ nígbà tí wọ́n ní àwọn ń bọ̀ wá rescue wa. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ti wá fẹ́ dàbí threat báyìí. Ẹ̀yin tèmi, èmi wá rò ó. Ẹ̀yin náà mo fẹ́ kẹ́ ẹ rò, ẹ ṣí ọpọlọ yín. Kí ló máa mú bàbá ilé ọ̀kan fẹ́ ju òkò sí bàbá ilé kejì? Ìkan tó fà á ni pé bàbá ilé kejì ó ti jẹ́ threat. Ó ti jẹ́ threat sí bàbá ilé ọ̀kan. Ó ṣeé ṣe bàbá ilé kejì ó ti gbàbọ̀dè, bóyá ó ti gbàbọ̀dè because wàhálà yìí ti ń pọ̀ jù. Bóyá ó ti gbàbọ̀dè fún bàbá ilé ọ̀kan. Ìkan tó máa mú bàbá ilé ọ̀kan máa hálà pé tó bá tọ́jú ilé rẹ, màá fi òkò fọ́ ẹ dànù. Ó dàbí pé bàbá ilé kejì ó ti gbàbọ̀dè fún bàbá ilé ọ̀kan. Tí bàbá ilé ọ̀kan tó bá dìde bó ṣe ń dìde yìí, ó ṣeé ṣe pé gbogbo àbọ̀dè tí bàbá ilé kejì ń gbà ó máa affect bàbá ilé ọ̀kan. Ẹ̀yin tèmi, be wise. Be wise. Be wise. Be wise. Threatening yìí pọ̀. Mo fẹ́ kẹ́ open larger brain ní bí mo ṣe explain yẹn. Kí ló kan bàbá ilé ọ̀kan pẹ̀lú ilé rẹ̀? Ìkan tí bàbá ilé ọ̀kan fi mọ́ hálà bí wọ́n ṣe ń hálà yẹn, òun ni pé ìṣesí bàbá ilé kejì ó máa pa bàbá ilé ọ̀kan lára. Bàbá ilé kejì ti gbàbọ̀dè. Ìṣesí rẹ̀ ó ṣeé ṣe kó pa bàbá ilé ọ̀kan yẹn lára. Òun ni bàbá ilé ọ̀kan fi ń ṣe báyìí. Otherwise, kí ló dé kẹ̀? Torí bàbá ilé ọ̀kan gan kò tíì tọ́jú ilé rẹ̀ tán. Lóòótọ́ bàbá ilé kejì kò dán mọ́rán, nǹkan ò dán mọ́rán. Àmọ́ kí ló dé téèyàn fi gbẹ́rù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ lọ́wọ́? Nǹkan tó ṣe láàrin yẹn ni pé bàbá ilé kejì ti gbàbọ̀dè. Bàbá ilé kejì ó ti gbàbọ̀dè, ó sì lè kó bá bàbá ilé ọ̀kan. Bàbá ilé ọ̀kan ò bá múra kó ṣe bọ́lìtì, kó fi òkò kó sọ́lù àbọ̀dè rẹ̀ nínú ibi tó ti gbàbọ̀dè yẹn. Bàbá ilé ọ̀kan kò lè rórun o. Ó lọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ̀yin tèmi, wọ́n wá go on, wọ́n wá sọ wípé disgrace country. Báwo ni bàbá ilé ọ̀kan ṣe máa sọ wípé disgrace country? Kí bàbá ilé ọ̀kan kó wá mọ̀ pé ilé kejì ní disgrace. Kí bàbá ilé ọ̀kan mọ̀ pé ilé kejì ní disgrace. Nítorí pé kí ni? Bàbá ilé kejì ti mess up. Bàbá ilé kejì ti mess up. Ẹ̀yin ẹ rò dáadáa. Ẹ rò. Báwo ṣe máa sọ wípé ilé rẹ o, ilé tí ẹ̀kọ́ o, ó wá pe bàbá ilé kejì ní disgrace ilé. Nítorí pé bàbá ilé kejì àbọ̀dè yìí tó gbà ó ti pọ̀ jù. Bàbá ilé kejì ó ti ta àwọn ọmọ rẹ̀ bóyá fún ẹrú. Ẹ̀yin tètè mi, màá cite example ọyọ̀ kan. Ṣé rí bàbá ilé kejì, ilé kejì, ilé kan tó tóbi ni. Ilé kan tí gbogbo àwọn ilé tó wà lágbègbè tí wọ́n ń ṣe dànsákì fún nígbà kan rí. Tó jẹ́ wípé bàbá ilé kejì ó kó àwọn ọmọ rẹ̀ jọ, wọ́n á lọ jagun, tí wọ́n á sì win ogun yẹn. Kí ló wá fà lọ́tẹ̀ yìí tó jẹ́ wípé bàbá ilé kejì kò tiẹ̀ rí àwọn ọmọ kó jọ dípò tó lọ fèsì ogun tó ń jà lábẹ́lé gan, talk less of ìta. Gbogbo àwọn jagunjagun wọ́n wá di yànmọ̀yánmọ̀ kalẹ̀lẹ̀. Ó ṣeé ṣe ìdí tí wọ́n fi ń sọ wípé ilé kejì ó wà disgraceful ni. Ẹ jẹ́ kí n wá tún sọ kíní kan fún yín tí mo rí nínú èkejì. Àwọn kan à ń pè wọ́n ní chinko. Àwọn ibi táwọn ti wá ó jìnnà làwọn ti wá. Ṣé ẹ rí àwọn chinko yìí dẹ̀ ní wọn èé ṣaláwọ̀ dúdú, aláwọ̀ funfun ni wọ́n. Àwọn sì ṣe kíni, àwọn kúrú díẹ̀. Èmi ò mọ bí wọ́n ṣe ṣe bàbá ilé kejì nínú agboolé kan nínú ilé bàbá ilé kejì. Ṣíṣe ni àwọn chinko yìí. Bóyá wọ́n ralẹ̀ yẹn ni kò yé mi, bóyá wọ́n ralẹ̀ ẹbẹ̀ yẹn ni. Kò dẹ̀ kí ń ṣe ọ̀nà kan nílé bàbá ilé kejì ni o. Irú nǹkan yìí ó ń ṣẹlẹ̀ níbi ọ̀nà púpọ̀.
àwọn people yìí, àwọn chinko yìí tí wọ́n wá láti ìlú mi yìí, wọ́n wá dominate àárín yẹn. Bóyá wọ́n sanwó ẹ̀ ní o, kò yé mi. Bóyá wọ́n sanwó ilẹ̀ kan, agbègbè kan àbí agbègbè púpọ̀ fún bàbá ilé kejì, fún àwọn ọmọ bàbá ilé kejì ni. Àwọn chinko yìí wọ́n wá máa fọ́ òkúta. Ilẹ̀ yẹn, ilẹ̀ òkúta ni, ilẹ̀ granite ni. Wọ́n wá máa fọ́ òkúta. Wọ́n ń ṣiṣẹ́ yìí lóru, láàárọ̀, lálẹ́, back to back. Àwọn ọmọ ilé bàbá ilé kejì ni wọ́n ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. Àwọn ni wọ́n fọ́ òkúta. Wọ́n wá sanwó owó wèrè fún wọn. Owó wèrè ni wọ́n san fún wọn. Àwọn ọmọ ìlú ọ̀kan, àwọn ọmọ ìlú chinko, wọ́n kó àwọn ọmọ ilé bàbá ilé kejì lẹ́rú. Wọ́n wá máa fọ́ òkúta láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Wọ́n máa fọ́ granite. Wọ́n máa ń kó ìjàlájà granite, òkúta gidi. Wọ́n wá bo bẹ̀ báyìí. Wọ́n cover rẹ̀. Security gan tó jẹ́ pé àwọn ọmọ ilé bàbá ilé kejì ò rí. Ó ní security wọ́n lè fi lọ dáàbò bo àwọn chinko tá ń wí. Owó yẹ̀yẹ́ ni wọ́n san fún wọn. Owó yẹ̀yẹ́ tíyàwó àbí ọmọ tó bá lọ bá ọkọ rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ nínú compound tí àwọn chinko ti ń lò wọ́n fún granite yẹn, tó bá ní oore ọ̀fẹ́, ó máa ní kó kúrò ńbẹ̀. Owó tí wọ́n ń gbà kò tó bọ́ ẹnu wọn gangan. Gbèsè ni wọ́n máa ń jẹ. Wọ́n sì ti máa ń jẹ wọ́n lówó. Ẹ wàá rí àwọn dongari ilé bàbá ilé kejì. Àwọn ni wọ́n ń ṣe security. Àwọn dongari oní uniform. Àwọn ni wọ́n ń ṣe security fún àwọn chinko tá ń wí. Tíyà ń jẹ ọmọ ilé bàbá kejì burúkú. Tíyà ń jẹ wọ́n. Bóyá bàbá gangan bàbá ilé kejì yẹn, bóyá kò mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Bí àwọn ọmọ òun wọ́n ń jìyà lábẹ́ àwọn tó wá látọ̀hún yẹn, àwọn chinko tó wá látọ̀hún yẹn. Bóyá bàbá ilé kejì gangan, bóyá kò mọ̀. So ìdí tó jẹ́ pé bàbá ilé ọ̀kan, gbogbo àwọn nǹkan tí wọ́n rò papọ̀ ni. Àti bí wọ́n ṣe ń wọlé, tí wọ́n ń pa bàbá ilé kejì, tí wọ́n ń pa àwọn ọmọ bàbá ilé kejì, tí wọ́n ń pa wọ́n anyhow. Gbogbo àtàwọn ọmọ ọ̀dọ́mọdọ́mọ, àtàwọn tí wọ́n tiẹ̀ tí bí, wọ́n ń kígbe, wọ́n ń sunkún bí wọ́n ṣe ń pa wọ́n. Kò sí àánú, kò sí help, kò sí anything. Jojúmọ́ ó dàbí pé bí àwọn ọmọ bàbá ilé kejì yẹn ṣe ń ké jojoojúmọ́, kò sí èèyàn kankan tó gbọ́ wọn. Ara nǹkan tí bàbá ilé ọ̀kan yẹn fi wò pé ilé bàbá ilé kejì yìí disgrace ni. Ó kúkú bẹ́tà kó mú òkúta, kó ń so òkúta síbẹ̀ kí gbogbo ẹ̀ dàrú. Tèmi, ọlọ́gbọ́n ló lè yé fún èyí tí mo sọ yìí. Ọlọ́gbọ́n ló lè yé. Àwọn ọmọ ilé bàbá ilé kejì tó yẹ kí wọ́n máa gbádùn, àwọn ni wọ́n máa ń jìyà. Àwọn ni wọ́n wá ń ṣẹrú nílẹ̀ wọn. Àwọn ni wọ́n ń ṣẹrú, ni wọ́n ń gbé pọnpọ́n, ni wọ́n fọ́ òkúta pẹ̀lú owó burúkú tí wọ́n san fún wọn. Pẹ̀lú owó burúkú. Wọn ò lè jẹun. Wọn ò lè rí wọn like human being. Ṣó dà bẹ́ẹ̀? Kò dà bẹ́ẹ̀. Owó tí bàbá ilé kejì gan ò lè san fún àwọn ọmọ ẹ̀ kí wọ́n gbà. Òun ni àwọn èèyàn burúkú yìí. Òun ni wọ́n san fún àwọn people yìí pẹ̀lú ìwú kíní. Bàbá ilé kejì ni mo sọ. Ìwọ tó bá wí, òun ni kó mú tiẹ̀ kó yànnàná rẹ̀. Kí ẹ sì tọpinpin èèyàn tá à ń pè ní àwọn chinko ní ọ̀dọ̀ bàbá ilé kejì, tí wọ́n lu àwọn ọmọ bàbá ilé kejì bí ẹrú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, lóru. Wọ́n fọ́ òkúta pẹ̀lú owó miserable money. Gbogbo nǹkan tí bàbá ilé ọ̀kan rí nìyẹn, tó sọ pé ilé kejì yìí disgraceful ni. Tèmi, ọ̀nà àbáyọ ni gbogbo àwọn ọmọ bàbá ilé kejì ń wá báyìí. Ọ̀nà àbáyọ èyí tó bá máa ti pay àwọn ọmọ bàbá ilé kejì, ó la gbàdúrà fún ọ̀nà àbáyọ tí ọkàn gbogbo àwọn ọmọ bàbá ilé kejì, àwọn ọmọ alálùbáríkà ni. Àwọn ọmọ sàn, àwọn ọmọ nínú ọmọ, àwọn ọmọ tá fi yangàn fún àwọn ọmọ, àwọn ni wọ́n wá nínú ilé, ni wọ́n jáde láti ilé bàbá kejì. Àwọn ọmọ yìí wá ṣe bí ẹrú káàkiri. Bàbá lákù bàbá, ẹ̀yin tẹ́ pé ayín bàbá ní bàbá ilé kejì. Ṣé ojú òtì yín ni bí gbogbo ẹ̀ ṣe ń dàrú? Ojú òtì yín ni. Ó yẹ kójú mọ̀ tì yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bàbá ilé kejì. Gbogbo nǹkan tí yẹn tá mi fìpò orí ni o. Wọ́n wá àwọn kan nínú àwọn ọmọ bàbá ilé kejì tí wọn ò ní ọpọlọ. Wọ́n wá sọ wípé nítorí nǹkan tá à ń pè ní nǹkan lé bàbá ilé kejì tí wọ́n rí, òun ló fà á tí wọ́n fi fẹ́ wá. Àwọn ọmọ bàbá ilé kejì, ṣé ẹ gbádùn àwọn nǹkan lu yín? Ọmọ bàbá ilé kejì, ṣé ẹ gbádùn àwọn natural resources yín? Ṣé ẹ gbádùn ẹ̀yin gangan? Ṣé ẹ mọ̀ pé, ṣé o mọ̀ bóyá ìwọ àbọ̀mọ ọ̀dọ́mọ rẹ tó bílé sí ilé kejì yẹn, o mọ̀ bóyá tí ẹ gbádùn rẹ̀? Tó bá jẹ́ pé lóòótọ́ bàbá ilé ọ̀kan, òkúta tó fẹ́ sọ yìí kò ní pa àwọn ọmọ bàbá ilé kejì alálùbáríkà tí wọ́n fẹ́ wàhálà, tó ní pa wọn lára. Alhamdulillah.
kí ìlú kó tùbà kó tùṣẹ́, kí gbogbo wọn kú léni wọn kú lọ́la wọn kú lọ́tùnla kó mọ̀ sí níbẹ̀, kí àwọn ọmọ ilé baba Alékejì kí wọ́n sì wà láyọ̀ àtàlàáfíà, kí wọ́n sì máa gbé bí ọba, because ọba ni wọ́n, ọba ò gbọdọ̀ lọ́mọ ṣẹrú nílùú mi. Gbogbo àwọn ọmọ baba Alékejì wọ́n ti fọ́nká nílùú mi again, bí wọ́n ṣe ń ṣẹrú nílùú wọn gangan, tí àwọn ọmọ àtẹ̀yìnrìn wá, àwọn ọmọ tọ̀hún, àwọn ọmọ tàwọn, àwọn pupa táwé, àwọn Chinko, bí wọ́n ṣe ń lò wọ́n ní ẹrú nílé baba Alékejì, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ baba Alékejì wọ́n tún lọ sílùú wọn again, wọ́n ti ń lọ sílùú mìíràn again, kódà wọ́n ń lọ sílé ìlú baba Léọ̀kan láti lọ ṣe ẹrú. Ṣó dáa bẹ́ẹ̀? ṣáṣẹ wọ́n ni ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Àlàáfíà la fẹ́, àlàáfíà baba Alékejì, baba Alékejì, Ọlọ́run ó fún yín ṣe o. Baba Alékejì, Ọlọ́run ó fún yín ṣe. Baba Léọ̀kan, mo gbà ládùúrà pé tìfẹ́tìfẹ́ lẹ bá wá, ẹ mọ̀ tún wá kó wa sí dààmú ayérayé. Baba Léọ̀kan, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is On Point by 2, always using my words to help others. Àwọn onílàákàyè mo bá wí, ẹ bá mi wo àwọn past videos mi kẹ́ ẹ mọ̀ nǹkan really tí mo gbé wá sí àléfà yìí. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ jòrè ọ̀fẹ́. Bye.